It's Maestro on the beat, baby. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ tèmi náà yí padà, èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ọkọ yín, olówó orí yín ni Ayọ̀dèjì Ajíbọ́lá Ìbílẹ̀yẹ, olùdarí ilé ẹ̀kọ́ Ref Tutors Educational Services tí ó ṣe agbátẹrù ètò yín ètò wa ní Ẹwà Èdè Yorùbá ní gbogbo ọjọ́ Ẹtì, tí a ti ń ka ìwé kan tí a pè àkọlé rẹ̀ ní Àrídunnú Ọmọ, tí a sì ti bẹ̀rẹ̀ láti orí kìíní níbi ọ̀sẹ̀ bíi mẹ́jọ sẹ́yìn. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ níbi Adédoyin àti ọkọ rẹ̀ Ajíbọ́lá ṣe bímọ títí dé orí ẹlẹ́ẹ̀kẹta, tínú bàbá Ajíbọ́lá ò dùn nígbà tí ó ti mọ̀ wípé ọmọ olórí ibú àti àdánù ọmọ ni yóò wà láàrin ọmọ rẹ̀ àti Adédoyin. Lọ́sẹ̀ yìí a ó máa tẹ̀síwájú nínú ìwé wa náà tí a ó fi máa ka orí kẹsàn-án. Ẹ máa bá wa ká lọ. Ọmọ ti pé oṣù mẹ́rin kí Àkànmú tó wòye wípé ó yẹ kí Adédoyin ti bí ọmọ àdánù tó wà nínú rẹ̀. Àkànmú gbéra ó di ìlú Èkó. Ó bínú, ó fẹ́ẹ́ lè fi orí sọgi nígbà tí ó dé ìlú Èkó. Ìbínú wípé ọmọ ti pé oṣù mẹ́rin kí òun tó gbọ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ ìbànújẹ́ ni ọmọ náà, Àkànmú sọ ọ̀rọ̀ kòbákùgbé sí ọkọ àti ìyàwó. Ìbínú yìí ni bàbá bá padà sí abúlé. Bí ó ti ń dé abúlé, ó ránṣẹ́ sí Olúfúnkẹ́ ní ilé ìwé rẹ̀. Ó sì tún ránṣẹ́ sí Ọmọwùmí bákan náà. Ó wí fún wọn wípé kí wọn ó lọ da ilé ẹ̀gbọ́n wọn rú ní ìlú Èkó. Ó ní bí ẹ bá ti dé ibẹ̀ kí ẹ na ìyàwó, kódà ẹ fi ọmọ àdánù tó bí ṣẹgba ọmọ tí ẹkùn bá bí, ẹkùn náà ni yóò jọ. Àwọn méjèèjì kò tilẹ̀ bẹ̀rẹ̀ ìdí tí bàbá wọn fi rán wọn ní iṣẹ́ burúkú yìí. Wọ́n kó sọ́kọ̀, wọ́n kọrí sí ìlú Èkó. Bí wọ́n ti dé ìlú Èkó, wọ́n gba ilé ẹ̀gbọ́n wọn lọ. Adédoyin fi ẹ̀rín àti ọ̀yàyà pàdé wọn. Ó ní àwọn ìyá ọkọ mi ti dé o, àwọn ìyá ọkọ mi rèé o. Ajíbọ́lá, Ajíbọ́lá, ẹni tí mo rí ò rí o. Kàkà kí wọ́n dá lóhùn, òṣè burúkú ni wọ́n fi kí Olúfúnkẹ́ ti Adédoyin kúrò lọ́nà. Ó fi yé wípé àwọn kò bá ní ẹjọ́ bí kò ṣe ọkọ tó gbé sílé. Kí Ajíbọ́lá tó sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ wọn, àwọn dalérú méjèèjì ti dọwọ́ bo Adédoyin. Wọ́n nà bí ejò àìjẹ. Ẹkún ni àwọn ọmọ rẹ̀ ń sun. Inú bí Ajíbọ́lá, orí rẹ̀ fẹ́ dàrú. Ajíbọ́lá súnmọ́ Olúfúnkẹ́, ó gbá a létí kí àwọn fi Adédoyin sílẹ̀. Ajíbọ́lá kò ṣe méní ṣe méjì, ó fa àdá yọ. Kí àwọn ẹlẹ́gìrì rí àdá sí, wọ́n fẹsẹ̀ fẹ́, ẹni orí yọ ó dilé. Àwọn dalérú méjèèjì padà sí abúlé. Wọ́n rò fún bàbá wọn. Wọn kò sọ fún bàbá wọn pé àwọn na Adédoyin. Ohun tí wọ́n rò lẹ́jọ́ wípé ẹ̀gbọ́n wọn kò tilẹ̀ jẹ́ kí àwọn sọ̀rọ̀ rárá, tí ó fi ti Adédoyin sí wọn pé kí ó nà wọ́n bìtìbìtì. Orí Àkànmú fò lọ, ó dìde fù. Ó ní èmi ni Adédoyin àti Ajíbọ́lá tàbùkù báyìí. Ṣíṣe é kù kò burú. Ó mú fìlà rẹ̀, ó jáde lọ. Àwọn túlétúlé méjèèjì wojú ara wọn, wọ́n rẹ́rìn ìyàngì. Olúkúlùkù gba ibi tirẹ̀ lọ. Níbí ni a ó fi àdàgbà ètò yìí rọ̀ sí ní ọ̀sẹ̀ yìí. Bó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa tẹ̀síwájú nínú ìwé wa ní Àrídunnú Ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì láti orí 10. Ẹ máa bá wa ká lọ. Ẹ̀yin la ó máa bá o, ẹ̀yin la ó máa rí. Ire o.